Africa Content TV.
Àbí ìdára kí ni yóò.
bàbá mi wà nígbà tó gbà ọgbẹ́ bàbá àkọ́jú bàbá bàbá mi sọ́dọ̀ mi nígbà ọjọ́ nígbà ìjọ́jọ́ ìnáwó ẹgbẹ́ bá ìyẹn fẹ́fẹ́ àkọ́jú ẹgbẹ́ bàbá mi ló ń sí ẹgbẹ́ ṣùgbọ́n ọlọ́jà tó wọlé ọlọ́jà àbọ̀ náà wọ́n fẹ́. Ẹgbẹ́ sábẹ́ bá fún mi ìrúkọ̀ ìrúkọ̀ ọba tó bá wú ọba tó bá wú mi àwọn ìwọ̀n mi mú. Àmọ́ ó ti lè fi ìdílé ẹgbẹ́ bí mo ṣe wú. Ó tó ti mọ ojú òòrùn fẹ́ràn sí. Àwọn àdúgbò ẹ̀dí pẹ̀tẹ́lẹ̀ pẹ̀tẹ́lẹ̀ mẹ́rẹ̀ẹ́sì mi. Adébọ̀wú àbáyé ìgbàgbọ́ àbáyé mi. Adébọ̀wú àbáyé mi. Bàbá mi bá sọ́ńdè àbáyé mi. Sọ́ńdè àbáyé mi. Ọ̀pọ̀ àgbélé àbáyé mi. Àbáyé mi. Jẹ́ ìṣòro ẹ̀kọ́ lọ́wọ́ mi, bàbá bàbá àdúgbò sọ́dọ̀ mi.